Number one lórí ọ̀rọ̀ Iya Osun. Iya Osun náà lọ bẹ̀rẹ̀ òun ni a lè pè ní miftahul amal miftahul amal òun la lè pé wọ́n fi ṣínà ìgbìyànjú. Lẹ́yìn ẹ̀ òun náà ṣe lọ sí ọ̀dọ̀ Abdulaziz Tani Olohun. Lẹ́yìn ẹ̀ òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tún lọ sí ọ̀dọ̀ bàbá aláwo yẹn àti àwọn míì àtàwọn èèyàn míì. Gbogbo olùgbìyànjú, gbogbo jihadist òun la kí. Mo ń ṣàlàyé lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ ẹ̀sìn fún gbogbo ẹnikẹ́ni tó mọ̀ pé ńjọ́ kan òun ó lọ fàbọ̀ ṣẹ́ tó ń bá ṣe. Ọ̀rọ̀ Islam, ìwọ tó o bá fẹ́ ṣe wàá dúró déédéé. Series of things òun náà ní kálukú ń sọ on social media. Èyí tá a kí Ọlọ́run sí, tá a dúpẹ́ fún sí ni pé Ọlọ́run tó dá wa láfún lábọ̀ lórí gbogbo ń tà ń ṣe láyé, gbogbo ń tà ń gbélé ayé ṣe. Kìí ṣe pé dà ló máa judge wa. Ọlọ́run ọba adẹ́dà wa, ọba tó ní ìkápá lórí gbogbo wa, òun lọba tá a lọ fún ní àbọ̀. Eléyìí ni ìfàyàbalẹ̀ tí gbogbo ẹni tó bá ní àròjinlẹ̀ tí ó gbọ́dọ̀ ní. Ṣùgbọ́n àwọn àkíyèsí bíi méjì mẹ́ta òun ni mo fẹ́ try láti pè wá sí. Bí ọ̀rọ̀ yẹn bó ṣe di ariwo tó gbalé tó gba oko tó gba odò, mo wá fún ọ̀rọ̀ yẹn ní fìkìrì. Ṣé kí ni ẹ ṣì wà ń bẹ̀? Ṣé network yẹn dáa? Mo wá fún ọ̀rọ̀ yẹn ní ròrí. Ẹ dákun ẹ bá mi share program yìí dáadáa. Ǹjẹ́ àwọn ọ̀tá Islam ṣé wọ́n ní máa lo opportunity yìí láti máa bully gbogbo àwọn àfáà lọ, láti wò pé let me go and bully and I'm blackmailing anybody? Ṣé rí n tó jẹ́ kí n máa ronú kan àwọn nǹkan yẹn ni pé ọ̀rọ̀ àgbà ẹ̀sìn, bí èèyàn bá gba Islam, èèyàn lè gba Islam lódodo ní akọ́wọ̀n sídẹ́kọ́. Ẹni tí ó gba Islam ń tẹ́ kọ́kọ́ introduce sí yẹn, ṣé rò pé nǹkan yẹn gan-an só lè jẹ́ kí ẹ̀mí ẹ̀ wà thabit lórí pé ó lòun fẹ́ ṣẹ̀sìn? Ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú kí announcement ẹ̀ ń gba owó, gba gbogbo nǹkan fún kó tó wáyé, àwọn èèyàn ń sọ nínú ọ̀rọ̀ wọn pé ẹ fọ́ọ̀sì ọmọbìnrin yẹn di mùsùlùmí ni. Even ẹkún tóbìnrin yẹn ń sun, àwọn èèyàn rí ẹkún yẹn sí pé nítorí pé ẹ fún ní ìnira. Àwọn èèyàn rò pé ẹni lára lójú ó sọ pé òun gbàfà. Àwọn èèyàn ò rí ẹkún yẹn sí pé ó kábàámọ̀ aburú lórí pé òun jẹ́ ẹlẹ́bọ. Kẹ́límà ẹlẹ́bọ yìí máa ń dùn àwọn oníṣẹ̀ṣe. Meanwhile, kẹ́límà yẹn, gbólóhùn yẹn, wọ́n rí gẹ́gẹ́ bí èébú. Àwọn náà sì rèé tí wọ́n bá sọ̀rọ̀, wọ́n á sọ pé àwọn ń gbé ẹbọ. Àmọ́ tí ẹlòmíì bá sọ ọ̀rọ̀ yẹn, wọ́n á rí gẹ́gẹ́ bíi pé èèyàn bú àwọn. Ó dáa ká sọ pé àwọn oníṣẹ̀ṣe, because nísìnyí pẹ̀lú situation on ground nílẹ̀ Yorùbá nísìnyí, in fact àwọn ará ilẹ̀ Yorùbá tá a jọ wà níbí àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó wà ní diaspora, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti yàgbà, àwọn èèyàn ti ṣìnà gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti di wọ́n ti sọra wọn di oníṣẹ̀ṣe. In fact lẹ́nu ṣe tí ọ̀pọ̀lọpọ̀ àwọn controversy ń lọ lórí afẹ́fẹ́ lórí ọ̀rọ̀ Iya Osun, Tani Olohun, nǹkan kan, a tún rí àwọn míì tí wọ́n sọ pé àwọn ò ṣe Islam mọ́, tí wọ́n sì tún bold láti bọ́ sáfẹ́fẹ́ yìí pé aláwọ̀ ò ṣe mọ́ ní iṣẹ́. Ìgbà tí Iya Osun tí wọ́n wá fi ilẹ̀ ní court, nígbà táwọn ọmọ ẹ̀ gbìyànjú tí gbogbo ẹ̀yin àfáà gbárùkù tí wọ́n tẹ gbìyànjú wípé okay
kò sí ní tá fẹ́ fi wàhálà ṣe ẹ̀yin wo intention yín o lóyìí tó jẹ́ pé àníyàn náà lọ ga ṣe àníyàn tó qabla al-amal ní tí ẹ̀yin wò ni pé ó dàbí ọ̀rọ̀ àwọn Christian tí wọ́n ní Ọlọ́run fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ al-Qur'an tí al-Qur'an náà sọ fún wa nípa ọ̀rọ̀ tauba nínú al-Qur'an àwọn àfáà ṣàlàyé fún wa wọ́n sọ fún wa nípa ṣùrútù tauba bẹ́ẹ̀ nìkan bá ti jindò sínú ẹ̀ṣẹ̀ kan tó wá mọ̀ọ́mọ̀ rò pé let me jẹ́ kí n padà nǹkan yẹn lè ṣe sábà bíi kéèyàn wá emotional kéèyàn kábàámọ̀ aburú lórí ní tó ti ṣe sẹ́yìn kó dẹ̀ bẹ̀rẹ̀ ẹkún ó normal ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò rí ìtumọ̀ sí ìtumọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí sí ó ní wípé wọ́n fọ́ọ̀sì obìnrin yẹn ké òun ló jẹ́ káwọn kan bọ́ sórí social media wípé ìka ni wọ́n kíní kan ní ẹ̀rí igbá kan àwo kan wọ́n sọ yẹn lọ. À ń kí gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa lórí Facebook mo kí gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà pẹ̀lú mi lórí TikTok Ọlọ́run ní jẹ́ àjọ nájà ẹkún ẹ ṣé ẹ kú fẹ́ mo dúpẹ́ gan ni. ṣé wá rí náírà kan òun nìyẹn lọ́dọ̀ tèmi èmi rí wípé aburú àbí ẹ̀yìn lórí wípé ó sọ̀rọ̀ ẹ̀ di kèfèrí òun ló jẹ́ ọmọ kábàámọ̀ pé kí ló sùn lọ bí ìṣẹ̀ṣe torí pé ó dàbẹ́ pé ìpìlẹ̀ ọmọbìnrin yẹn mùsùlùmí ni. tẹ́ ẹ bá wá wo gbogbo àwọn oníṣẹ̀ṣe from A to Z ìbànújẹ́ tí mo ní tó pọ̀ nìyẹn. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé kò sábà sí nínú àwọn tí wọ́n jẹ́ Christian tí wọ́n lọ nù ṣẹ̀ṣe àwọn Christian náà lọ nù ṣẹ̀ṣe àwọn tí wọ́n pọ̀ jù nínú ṣẹ̀ṣe àwọn tí wọ́n bí sínú Islam bóyá nìkan ṣàbúrú kan fún wọn meanwhile àwọn èèyàn da Islam pọ̀ mọ́ ìwà àbí ìṣe tí mo mean by that ni pé ẹnikẹ́ni tó bá fẹ́ fi ìṣesí ọmọnìyàn ṣe Islam wàláhì kò ní dúró sínú Islam. ní ìròpá àwọn èèyàn gbọ́ Yorùbá mi torí pé níjoojúmọ́ ló mọ̀ pàdé disappointment lọ́dọ̀ ẹ̀dá joojúmọ́ ló mọ̀ rí ntẹ́mi ìrè ọ̀fẹ́ lọ́dọ̀ wọn joojúmọ́ ló mọ̀ kan ìbànújẹ́ lọ́dọ̀ ẹni tó rò pé dùnú ló yẹ kó rí lọ́dọ̀ ẹ̀. eléyìí ó ṣe sábàbí tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n fi sá tí wọ́n fi ṣe Islam ní ìgbàgbé bí mo ti ń bọ̀ ọ̀dọ̀ àwọn àfáà àkíyèsí tí mo fẹ́ pè wọ́n sí wàláhì ní ìgbàgbé o ìpadà o mo ń try láti mọ̀ọ́mọ̀ ṣàlàyé nítorí kó lè bá yé gbogbo wa pátápátá tá ń bẹ ń bì yìí. ṣé kí ni ẹ ṣì wà lórí so ń lọ ok gbogbo ayányán tá ń bẹ ń bí o ni mò ń fẹ́ kí gbogbo wa ká gbọ́ bí kankan ò bá wá yé wa ń bẹ̀ ẹ jẹ́ ń sáré pé wá sákìsì kan. ẹ wo brother kan ní Lagos State ìkan ni wọ́n nínú àwọn oníṣẹ̀ṣe bọ̀dá yẹn lu ọ̀já wọ́n wá ń ṣàlàyé ta lọ́lọ́run. That is one of programs tí mo wò tó fún mi ní ìrònú tó mo wà disturbed gan ó dà mí láàmú gan fíkìrí yẹn ó disturb mi gan pé kí gangan ni tó ń ṣẹlẹ̀. Gbogbo mo fẹ́ lè sọ pé 95% of àwọn èèyàn tí wọ́n ń bẹ nínú ìṣẹ̀ṣe nínú Islam náà bí wọ́n sí mùsùlùmí ni wọ́n. Àwọn bàbá wọn lè ti ṣe ìṣẹ̀ṣe rí o àmọ́ orúkọ mùsùlùmí ni gbogbo wọn jẹ́. Kí wá ló ń fa sábàbí tí wọ́n fi ń sọ pé àwọn ò ṣe Islam mọ́? That is the question tí mi tí rí ìdáhùn fún.
wípé ṣé nítorí ìbànújẹ́ tá ń kàn lára ara wa náà ni ẹ wá jẹ́ ń sọ brother yẹn wá sọ̀rọ̀ Ta Olohun ó ní bí ẹ ṣe present ẹ àwọn èèyàn ti rántí mo bá ti sọ́ọ̀sì wọ́n ní ẹni ẹ mú Ta Olohun nílọrin ó ní tẹ́ntẹ́ntẹ́ bọ̀ ó sá sọ̀rọ̀ yẹn lọ nígbà tó yá ni a bá pe brother kan bọ́ta wọ́n lórúkọ rẹ̀ ń jẹ́ Abdulrazak wọ́n ní kó bọ́ta in fact ọkọ̀ọ̀kọ̀ fẹ́ mú àdínlà wá ní Al-Qur'an ó ní Qur'ani sọ pé ọkùnrin kankan gbé ni ìyẹn kan bẹ̀rẹ̀ bóyá ìjà lánàá máa ń pè nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe mi mọ̀ ìyẹn ò sá jẹ́ kí bàbá yẹn ọkà Qur'ani tó fẹ́ kà bàbá ń bá ṣe sùúrù fún ọ̀nà lówó ló bá ní kí brother kan bọ́ tàwọn pé brother yẹn ní Abdulrazak wọ́n lò ní chairman bóyá chairman local government ni o bóyá chairman community ni o bóyá chairman bìkan ni o àmọ́ wọ́n sá ní ọ̀bọ̀ tàwọn ní kọ́ bọ́ sáàrin bàbá ń bá ní kí wọ́n na ìka sí ló bá bẹ̀rẹ̀ ayudafiu ìgbà tí bàbá yẹn ń wí ké ẹwọ makharajal huruf ẹwọ ahọ́n kéwù yẹn ẹwọ ahọ́n kéwù yẹn ahọ́n yẹn wà sábìt wallahi tallahi ẹnikẹ́ni tó bá ní bàbá yẹn ọmọ kéwù pé olódò lolúwẹ̀ ẹnikẹ́ni tó bá ní bàbá yẹn bàbá tó ká ayudafiu fún chairman local government ni bóyá ti community ni ẹni ó bá ní bàbá yẹn ọmọ kéwú pé ibi mo ti wà ní ìdààmú ọkàn nìyẹn ọjọ́ yẹn gbogbo àwọn ẹrú Ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ mi àtàwọn ọmọ kéwú ni ta ló lè bá mi ṣàlàyé problem tó ń ṣẹlẹ̀ mo ń wá ẹnìkan tó máa yá mi làákàyè mo á bẹ̀rẹ̀ sí ní test ọpọlọ àwọn èèyàn that's why tó fi jẹ́ pé ẹ̀yin àfáà iṣẹ́ tó pọ̀ ń bẹ tẹ́ ẹ máa ṣe rí ọ̀rọ̀ Ìyá Ọ̀ṣun kí n sáré conclude yẹn kí n tó bọ́ síbòmíì mo wá ń bi àwọn èèyàn pé kí lẹ rò pé ń fa problem tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi rọ́ sínú ìṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n ti gbalé kéwú kọjá àwọn èèyàn gbalé kéwú kọjá ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ kéwú kí ló wá ń ṣẹlẹ̀ ṣé ìdáyà òkun kéwú yẹn ni sí Ọlọ́run fún wọn ní ìmọ́lẹ̀ ni sí kò sí ìmọ́lẹ̀ nínú ẹ̀ ni